ẹ̀sìn àti àbùkù ńlá inú máa jẹ́ fún ọ̀kan lára àwọn orí adé ní ilẹ̀ Yorùbá, ìyún Ẹlẹ́gbẹ̀dì ti ìlú Ẹgbẹ̀dì tó wà ní abẹ́ẹ̀lú Ẹdẹ ní ìpínlẹ̀ Ọ̀ṣun, ìyún kábíyèsí ọba Muyideen Abdulazeez, pẹ̀lú bí wọ́n ṣe gbé kábíyèsí ní ilé ẹjọ́. ìyún àwọn ọlọ́pàá wọn gbé kábíyèsí ní ilé ẹjọ́ bí ẹni pé ọ̀daràn, tó sì jẹ́ pé àsìkò tá a ṣàkójọpọ̀ ròyìn yìí ọgbà ẹ̀wọ̀n ni wọ́n máa lọ gbé odidi orí adé sí ní ìlú Ilé-Ifẹ̀, níbi tí orí adé tó ti lọ ń sùn tábà yìí o, tó ń wà láàrin àwọn ọ̀daràn ní inú ọgbà ẹ̀wọ̀n. ǹjẹ́ kí ló ṣẹlẹ̀, kí ló dé tó didi orí adé ńlá ńlẹ̀ Yorùbá tó fi lọ ń dèrò ọgbà ẹ̀wọ̀n táwọn ọlọ́pàá ń gbé kábíyèsí ní ilé ẹjọ́? ó mà ní bí ẹjọ́ kan ṣe bẹ̀rẹ̀ lọ́jọ́ kẹta nínú oṣù kẹsàn-án ọdún 2019, the 3rd of September 2019. arábìnrin kan tí wọ́n ń pè ní Wásílátù Akínọlá ló máa fẹ̀sùn kan kábíyèsí ọba Muyideen Abdulazeez tó jẹ́ Ẹlẹ́gbẹ̀dì ti ìlú Ẹgbẹ̀dì, tí ó jẹ́ pé ààfin àti ìlú tó ń ṣàkóso wà lágbègbè Ẹdẹ. ìlú fẹ̀sùn kan kábíyèsí àti àwọn bíi Akeem Abdulazeez Abíóyè, Isa Surajudeen Akọ́lápọ̀, Rashidi Ayandìran àti Sharafadeen Abíóyè. oníkábíyèsí àtàwọn tá a dárúkọ yìí níṣẹ́ ni wọ́n lọ ba inú oko òun jẹ́, tó sì jẹ́ pé wọ́n tún jí kẹ́ẹ̀kì epo 70 kegs of palm oil ni wọ́n jí kó nú oko òun, ètò jẹ́ òbítíbitì owó tí wọ́n lọ tà. obìnrin yìí inú máa fi ẹ̀sùn yìí kan kábíyèsí wípé inú oko òun tó wà lágbègbè Ìlọ́ba nítòsí ìlú Ẹdẹ ìní kábíyèsí àtàwọn èèyàn náà ti lọ jalè. ẹjọ́ yìí náà sì wà lẹ́nu ẹ̀ láti ọdún yìí, tó fi di pé wọ́n tún bẹ̀rẹ̀ ìgbẹ́jọ́ padà lọ́jọ́ Ajé tí í ṣe ọjọ́ Monday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí. ṣùgbọ́n nígbà tí wọ́n bẹ̀rẹ̀ ẹjọ́ níwájú onídàájọ́ Kudirat Akànwó ní ilé ẹjọ́ gíga ìpínlẹ̀ Ọ̀ṣun tó wà ní ìlú Ẹdẹ lọ́jọ́ Ajé tí í ṣe Monday ọ̀sẹ̀ yìí, ìní Ẹlẹ́gbẹ̀dì ìlú Ẹgbẹ̀dì làwọn agbẹjọ́rò ẹ̀ iná bẹ̀rẹ̀ sí ni máa wí àwíjàre fún kábíyèsí pé ọ̀rọ̀ rí bí wọ́n ṣe ń wí o. Wásílátù Akínọlá ó parọ́ mọ́ kábíyèsí ni, bẹ́ẹ̀ ni àwọn agbèfọ́ba, èèyàn àwọn tí wọ́n ń bá kábíyèsí náà ṣẹjọ́ làwọn náà ń lo ẹjọ́ mọ́ kábíyèsí lọ́rùn, tó sì jẹ́ pé lẹ́yìn atótónu oríṣiríṣi ẹni onídàájọ́ Kudirat Akànwó ló sún ọjọ́ ìgbẹ́jọ́ síwájú di ọjọ́ 17 ní oṣù kẹfà ọdún tá a wà yìí, ẹ̀yìn the 17th of June 2026. ṣá o, ní kété tí wọ́n parí ìgbẹ́jọ́ tí kábíyèsí tó múrù kẹrẹ̀ dání tó fẹ́ máa jù sáwọn èèyàn láti máa kí àwọn tó ń ṣe kábíyèsí o kábíyèsí o, níṣẹ́ ni àwọn ọlọ́pàá máa fa kábíyèsí ọba Muyideen Abdulazeez lágbádá ni wọ́n ní ó yá ìtẹ̀sán yá ọgbà ẹ̀wọ̀n yá. kábíyèsí kọ́kọ́ rò péré ni pé bóun ó ṣe máa gbé odidi orí adé lójú gbogbo èèyàn nínú kóòtù, ṣùgbọ́n ni wọ́n ṣe ni wọ́n gbé kábíyèsí o, tó ì jẹ́ pé ọgbà ẹ̀wọ̀n ní ìlú Ilé-Ifẹ̀ la gbọ́ pé kábíyèsí wà. nígbà tó ń tan ìmọ́lẹ̀ sọ̀rọ̀ yìí, agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun ìyẹn ọ̀gbẹ́ni Abíọ́dún Ọ̀jẹ́lábí ó ní ilé ẹjọ́ ó ti fún àwọn láṣẹ láti gbé kábíyèsí lórí ìwà ọ̀daràn kan tó wù. ó ní ìdí èyí làwọn fi gbé táwọn ò ṣe nǹkan tó tako òfin rárá àti rárá.